lọ́gá gbogbo kírísítẹ́nì Yorùbá bí Tinubu ò bá wọlé wà láì kírísítẹ́nì tí kírísítẹ́nì ò bá dìbò fún Tinubu kírísítẹ́nì Yorùbá ṣe láìfi kírísítẹ́nì Yorùbá wà láì wọ́n ṣe láìfi ṣé ẹ mọ̀ dí. àwọn yìí ni wọ́n máa bú nílẹ̀ yìí àwọn ọmọ òkè ọ̀yà máa bú àwọn ọmọ pé alábòsí torí pé àwọn máa fọwọ́ ra kírísítẹ́nì lórí tí wọ́n bá bú kírísítẹ́nì àwa yìí gbà. àwọn Haúsá lókè ọ̀yà wọn wá pè wá lálábòsí a sì fara mọ́ bẹ́ẹ̀. àwọn kírísítẹ́nì Yorùbá kí wọ́n mú un lọ́wọ́ wípé Abíọ́lá Mọ̀sódì lóko rẹ̀ wọ́n da ìbò rẹ̀ rú wọ́n sì gbé anẹ́ẹ̀sì kírísítẹ́nì wápò rẹ̀ ṣé mùsùlùmí Yorùbá bínú ṣáà bínú yóò mọ kò sí mo ti lè rí ṣe báwọn mọ mọ yíká mọ dààmú mọ kọjú sí ọ̀nlá rè ẹ bẹ́ẹ̀ gbọ́ Mọ̀sódì Abíọ́lá wọlé wọ́n sì dàbò rú ńgbà wọn mẹ́lò ẹnìkan wá kó wá jòkó kó wá fìdí hẹ ààyè rẹ̀ anẹ́ẹ̀sì oníkanna wọn ṣe bí kírísítẹ́nì ni ǹjálẹ̀ Yorùbá dàrú ǹjẹ́ campaign against rẹ̀ torí pé ma fa'alahu al-jalilu huwa al-jamil. ṣé Ibrahim radiyallahu ta'ala ni ọlọ́ba tó ju ọba ara lọ tó jọba Ọ̀fà lọ ọba tó jọba Ọ̀yọ́ lọ ọba tó jọba Ilé-Ifẹ̀ lọ ní tó bá ṣe òun náà ló gbọdọ̀ dáa jù tá ló ju gbogbo ọba ayé lọ Allahu idh huwa al-jalil ńgbà tá a rẹ nìkan tá ló tọ́lọ̀ tó lóun ò tọ́lọ̀ tá ló tọ́lọ̀ kò sẹ́ni tó tọ́lọ̀ ẹ wo ẹ fi ìyálẹ̀ ẹ dákun wo yá yìí. Rashida antalika ila kasalima. Ṣé ń gbọ́ mi dáadáa? Jàmá ẹ pé sallallahu alayhi wa sallam. Wọ́n ti ìbò sílẹ̀ Yorùbá, wọ́n ní Yorùbá ló kàn, wọ́n fẹ́ fọwọ́ ra wá lórí pé ká má bínú, wọ́n sì mú kírísítẹ́nì méjì jáde. Mọ́tì Ọbásanjọ́ kírísítẹ́nì ni, Olúfàlàyé Yẹmisí Fàlàyé kírísítẹ́nì ni, ǹjẹ́ mùsùlùmí Yorùbá bínú? Ẹ dákun kéne ti Kánò tó jẹ́ pé Yorùbá ló lórí wọn lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń bínú. So mo rí báwọn. Bàbá wa ń sọ ohun tá à ń ṣe fún wa ó mọ̀ pa ń sí ìrègùn bẹ́ẹ̀ sì ni bí ire bá fẹ́ wọgbó ìrègùn là máa fi fà á padà. Ọjọ́ orí pẹ́ ẹ bá parí òwe àṣẹ mo ní kírísítẹ́nì nínú ẹbí òun pé kírísítẹ́nì láti èrè àmọ́ Yorùbá ni wọ́n wí bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ yín ẹ̀yẹ́ tẹ́ ń ṣe campaign pé kinní kan Tinubu Ọlọ́run ti fẹ́ gbé fún un yóò sì gbé fún un wàá tẹ́lẹ̀ òun rí Tinubu rí láyé mi ẹ sì ṣe ànábì Muhammadu ní bẹ́ẹ̀ tí pé bí ìbárírí ọ̀rọ̀ rọ̀ Muhammadu mo fẹ́ kí n máa fojoojúmọ́ ayé mi rí ṣùgbọ́n ẹ̀yin mùsùlùmí Yorùbá tí ẹ bá kọ ẹ̀yìn sí ọ̀tá Ọlọ́run ní èmi nìdí tí mo fi wí bẹ́ẹ̀ ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó sọ ó ní òun fẹ́ jẹ oyè òun fẹ́ jẹ vice president òun ló fẹ́ jẹ igbákejì àwọn tó wà ń bẹ̀ yìí Buhari ó ní wọ́n wá rí i pé mùsùlùmí lòun wọ́n wá campaign against òun àwọn Sàràkí ní tí mùsùlùmí bá tún jẹ igbákejì mùsùlùmí làkọ́kọ́ mùsùlùmí lẹ́ẹ̀kejì senate president ò gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí mọ́ òun wá withdraw tó bá ṣe ẹlòmíì ni ó lè pé òun ṣe mùsùlùmí ó kọ́ nìkan jẹ́ kò deny pé mùsùlùmí lòun bẹ́ẹ̀ iná bá deny rẹ̀ lónìí Ọlọ́run ó mú yín kò deny ànábì nígbà tí ojú ti ń pọ́n ojú ti ń wá ojú rẹ̀ pọ́n ojú nǹkan ti ń wá pọ́n ó wá ní mo mọ ànábì mo fi ti ń wálẹ̀ tó bá àwọn àrí mùsùlùmí kan lónìí yóò ní Yorùbá lòun ní dìbò fún Ọlọ́run ó sì kọ́ ọ́. Alayka bí abala kí nàbí Muhammadin. Alayka bí abala kí nàbí Muhammadin. ẹ wo wàláì kò sí tó kàn mí pẹ̀lú Tinubu àmọ́ rọ̀nù ẹni tó lè ṣe bá ń fa ànábì kò sí tí ì lè ṣe fún wàláì ẹ̀ sì tí ì lè ṣe fún ẹ̀ sì tí ì lè ṣe fún èmi wàá mọ kàmpé tẹnìkan wà ṣe fún mi báyìí lẹ́ni tó torí ànábì fadúrú pò ńlá ńlẹ̀ ó ní wọ́n ní mùsùlùmí ni mí ó ní mo sì fi pò lẹ̀ mo sì lọ mú ìbàjọ́ wa ẹ dákun torí Ọlọ́run ṣé kò ṣe dáa tó Ọlọ́run ipa gbogbo nǹkan Ọlọ́run ló wà
bí ò bá ní wọlé ọlọ́mọdé sí sábàbí bí ò bá ní wọlé ọlọ́mọdé sí sábàbí pẹ̀lú pé mi wà níbi tí ìwé nì láti gbà mo ti wà láròbó mi ibi tí máa ń wé nì lọ́lọ́mọ dá mi sí ọlọ́mọ àná bíbí ọjọ́ wọlé ó yá arúgbó.